wa yèyé Atáyésí Ọ̀jẹ̀ fún gbogbo Ọ̀yọ́ Aláàfin ọ̀dọ̀ wọn ni a wà báyìí. Ẹ bá wa kí àwọn tán wò wá wá. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o, ẹ kú ọjọ́ ìsinmi o, ìsinmi aláyọ̀ ni ó jẹ́ fún gbogbo wa o. Àmín àṣẹ Èdùmàrè. Ọkàn yín ó balẹ̀ o. Àmín àṣẹ. Ẹ rí iná ẹ rí lò ó, ọ̀nà àtijọ́ àti mú yín ò ní dí o. Àmín àṣẹ Èdùmàrè. A kí yín ẹ̀yin ará òkè òkun o, àtúnjí o. Àmín o. Ẹ kéré délé o, ẹ̀yin rásájú o. Àṣẹ àṣẹ o. Nígbà yẹn nǹkan wá o. Àṣẹ púpọ̀ àwọn èèyàn ni wọ́n ń dààmú, ọ̀pọ̀lọpọ̀ ló ti rìnrìn ọ̀rọ̀ yóò yé wọn mọ́ pé àbí ayé kan ló wá ń ṣe àwọn ni bó tẹ̀ jẹ́ nǹkan kan náà ló ń ṣe wọ́n. Àwọn tán bá ti dúró dandan ni kí gbogbo ogun tó bá ń jàyàn kó kúrò. Ìjàmbá nìyẹn tá a fi tún sàtọ̀ ẹ̀yin àgbà wá pé a sì ráwọn nǹkan tẹ́ ẹ kúlẹ̀ tó tún lè ṣe ìwúlò fún àwọn tí wọ́n ń wò wá báyìí la fi ní ká dọ́dọ̀ yín mà. Ẹ ṣé olóòtú, ọkàn yín ó balẹ̀ o, iléeṣẹ́ yóò ní jóná. Lódodo ni ayé máa ń ṣèèyàn, èèyàn ní ọ̀jára mọ́rin ẹsẹ̀ rẹ̀ torí tí wọn ò bá lé èèyàn ò ní máa ré sá. Táyé bá lé èèyàn sáré, èèyàn sì sáré débi ọ̀la èèyàn wà. Tí wọn ò bá lé èèyàn ò ní kú lójú kan náà. Elédùmarè ó ṣàánú wa. Àmín àṣẹ Èdùmàrè. Tó bá wá rí bá téèyàn rí pé òun ṣiṣẹ́ kò dọ́gba. Òun rúrú òun ò rí sọ. Elédùmarè ó ṣàánú wọn. Wọ́n wà gbéra wọn gbòkó aláwo lẹ wá sọ́dọ̀ èmi Ìyálóde Ìsìnkú Atáyésí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Àbáyé tàn mọ́lẹ̀ sígbé ayé yín, ẹ lè pè mí ní WhatsApp nọ́mbà mi. Kẹ́ ẹ sẹ́ndì orúkọ ìyá yín, ẹni tó rẹ́dí àti tọ́jú ara rẹ̀ tó ṣe tán báyìí láti tọ́jú ara rẹ̀ ní mọ̀ pé èmi o. Ẹ sì má fúláṣì o. Ẹ mọ́ fúláṣì. Àbígbà tí nǹkan bá ń ṣe yín tẹ́ tó wá ń fúláṣì ẹni tí sáwọn náà pè yín padà. Ẹni tí a bá tọ́jú ara rẹ̀ tó rẹ́dí àti tọ́jú ara rẹ̀ kó pè mí. Mọ̀mọ́ ẹ bá mi dáfá tàbá bá dáfá. Àmọ́ ohun tí ń ṣe, àmọ́ ohun tí ní ìṣẹ̀lẹ̀ nù gbé ayé rẹ̀. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìtọ́jú. Tẹ́ ẹ bá ti pe nọ́mbà mi 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi nù 081 60 98 76 47. Ẹ já bẹ̀rẹ̀ látòrí àwọn ọṣẹ tó wà nílẹ̀ yìí, àwọn ọṣẹ kọ̀ọ̀kan tó ń ṣe. Àwọn ọṣẹ tẹ́wọ́ ti bẹ́lẹ̀ yìí, gbogbo ọṣẹ yìí ló ló kọ. Eléyìí ìsan gbèsè ló wà fún. Fẹ́ni tó bá jẹ gbèsè. Fẹ́ni tó bá jẹ gbèsè. Tó jẹ gbèsè, tó mọ̀ pé gbèsè ni kìí ṣe gbèsè wọ́n jẹ gbèsè 1 million 100,000 kìí ṣe o. Téèyàn bá jẹ gbèsè, tọ́mọ̀ yìí pé gbèsè ni tí sì ń paláyà ọmọ pàyà. Torí pé yóò lẹ̀ mí lọ. Èyí tí ó fi máa sunkún tí ó fi máa kárí bọnú. Iṣẹ́ náà ni ó ṣe tí èsàn gbèsè yìí o, ṣùgbọ́n tí ọmọ lò ní tó fi lè ráàánú láti bẹ̀. Tí ó fi sanwó ìtàn ẹnìkan ò ní mọ́. Ìrọ̀rùn ní ọ̀sán tán àti ráwọn tí ẹ ti pè láàárọ̀ pé mọ̀mọ́. Nǹkan báyìí láwọn fẹ́, táwọn fẹ́ wá yín wá fún ọ̀sẹ̀ san gbèsè tẹ́ fáwọn òṣìṣẹ́ torí mi àmọ́ fún yàn pé kọ́ lọ ṣe téèyàn bá lè ṣe. Ọkàn jẹ́ pé báwo ṣe ṣe ti wá ẹ̀rẹ́ sí pé bẹ́ẹ̀ ni ó ṣe ṣe. Ìtẹ́yìn ò lò tó fi lè jẹ́ lára èèyàn gbogbo ẹ̀ làwọ̀ ó ṣe pọ̀ gbọ́ ẹ̀pẹ́ ẹ̀rá ni. Ṣùgbọ́n lọ ṣe fúnra rẹ̀ ó lè mọ́ rí bẹ́ẹ̀ láfi máa pẹ́ ní kọ́ máa fẹ́ rà. Tẹ́ẹ̀tún pèsè gan-an. Ẹ̀kọ́ wá rà yóò sì ṣiṣẹ́ kò sí bí gbèsè yìí ṣe lè pọ̀ tó yóò san. Ẹlòmíì wà tó yẹ pé kọ́ńpìn tó ti ń ṣiṣẹ́ ó ti jẹ́ tó ti dojú bolẹ̀ tó fẹ́ sá lọ lù kò ní ìdí àti sá lọ. Kó mú ọ̀kan kó fi kéèjì. Ẹlòmíì bẹ tọ́lọ̀ pé ó rí nǹkan ńlá jẹ ní ọba pé òun ti lówó ẹ̀ òun gbé sá lọ ò ní ìdí àti gbé sá lọ. Kò ní ìdí àti gbówó sá lọ bì kankan. Inú ìlú náà ló ti máa fi ṣiṣẹ́ àná ọkẹ́ ni. Àwọn eléyìí wò ní wọ́ ọkì mọ́. Ọmọ fowó ṣiṣẹ́ ló sì mọ̀ fowó dára lọ. Wò ní wọ́ ọká. Ṣùgbọ́n wọ́n tọ́yá pé ẹ ti jẹ́run tó rí pé tọ́já yí pé bó ṣe san gbèsè kọ́ńpín ló ń wá. Ọ̀sẹ̀ ló ṣe. Ẹ̀bù rẹ̀ náà ń bẹ àmọ́ fún wọn lẹ́bù rẹ̀. Wọ́n mọ̀ fi ọṣẹ wẹ̀. Tí wọ́n mọ̀ fọṣẹ wẹ̀, wọ́n mọ̀ fọtí lòbò mí, wọ́n mọ̀ fẹ̀kọ́ tútù lò mí. Àṣírí ò bá bò. Àṣírí ó bò yóò san gbèsè yóò bọ̀ bẹ́ẹ̀. Tó àwọn eléyìí ọ wà fún asínú ọ̀la. Òní tó jẹ́ ẹ̀bì àwọn àgbàlagbà tí ọwọ́ bá ń bẹ lára tí wọn ò jọ lákòjọ. Tó sì fẹ́ ní lárí ìgbé ayé rẹ̀ asínú ọ̀la lélẹ̀ wà fún.
bí kékeré ìṣe wà ní ńlá náà wà fẹ́ tó bá ní agbára kékeré bí kékeré ìṣe wà ní ńlá náà wà dédé tí kálukú bá tọwọ́ kálukú bá gbé dédé rẹ̀ láàṣẹ fún àwọn kẹ̀kẹ́ tó ń bẹ tí ń pè 1 litre tó jẹ lé lọ àmọ́ ṣe síbẹ̀ torí tẹ́yìn bá lo àwọn sẹ́yìn èyàn ní fẹ́ kọ́ tán mọ́. ó lè ṣe bí irú ke tó wà lẹ́yìn yíyẹn. bí irú àwọn kení ńlá báyìí àmọ́ ṣe bẹ̀ 1 litre rẹ̀ ẹ ti rí oṣoolẹ̀ ni wọ́n kọ́ sí la àwọn kan ni wọ́n ti lò tán ni wọ́n dákẹ́ rẹ̀ padà tábà wọn ṣe sínú rẹ̀ tó tẹ́yìn bá ń lo àwọn kan bẹ oṣoolẹ̀ kan bẹ tọ́jà yí pé nùsàsùn báyìí ni ó wà láparí tiẹ̀ sí inú ìsàsùn báyìí lẹ́ni gbọ́dọ̀ tí máa lò nínú wọdúróòbù oṣoolẹ̀ ńlá ni o tí ó sì gbogbo àwọn tá à ń sọ yìí kò dẹ̀ ní àtúbọ̀tán kankan tó lè pààyàn lára ní tọ́pọ̀lọpọ̀ mọ́ ń sá fún náà nìyẹn pé kò ní rí fakọ́sàn kankan irú oṣoolẹ̀ kan bẹ tí mo ní ẹsẹ̀ tí ó wà nù ìsàsùn báyìí oṣoolẹ̀ àgbàlú ni wọ́n ń pè olólórí ọká olórí èrè ó ní kò dé ó níye tá a bá pa gbogbo ẹ̀pọ̀ tán lẹ́yìn ọ̀sìn tá a bá pa gbogbo ẹ̀pọ̀ tán tá a jó tán nọ́mbà ìyálẹ̀ ń wò nọ́mbà wọn lẹ̀ ń wò yìí o ìsàsùn tá a lò yóò jẹ́lé lọ ó lè jẹ́rù ìsàsùn yìí o ó lè jẹ́rù ìsàsùn tó báyìí ọlọ́ọ̀ni fẹ́ fọṣẹ kékeré gún ìgbé ayé eléyìí mo lè ní láárí dáadáa ìtẹ́yìn bá lò láàrin ọdún kan 20 ọdún kò gbọdọ̀ tòsí mọ́. yóò ti fi dé nǹkan mọ́lẹ̀. yóò ti fi dé nǹkan gidigidi mọ́lẹ̀ àwọn èlò páàtì o àwọn ọ̀mọ́ o. àbí gbọ́ oògùn àwọn bàbá tiwa ọdẹ làwọn bàbá tiwa nílùú Ọ̀yọ́ àwọn ọdẹ ògbóǹtarìgì ni wọ́n sì fún wa láwọn iṣẹ́ tó wúlò. tá a bá ti pe àwọn tí wọ́n lè bá wa wá àwọn nǹkan yìí wá láwọn ọdẹ gidi wọn ò kó wá fún wa ètò jẹ́ sí oko owó tí wọ́n mọ́ fún yín lórí ètò ẹ lọ bá mi wá kó owó ìwọ̀tọ̀ ọba mọ̀ yìí pọ́nà dímọ̀ ọ̀tán pátápátá iṣẹ́ tó sì ń ṣe iṣẹ́ kó olókìkí kárí ayé ni lọ bá mi wá kó owó ẹyọ kan olórí dúdú kó owó dúdú tó ọba ti wá ọ́fíìsì gbégbé ọ́fíìsì ẹ̀gbẹ́ abíyá rẹ̀ kan ó mọ atare àti owó tó tóbi jù 1000 ó fi sí ẹ̀gbẹ́ kan ó wá gbé sínú agbada ẹ ta epo pupa yípo ààrò ẹ jó tán pátápátá ẹ wà lọ tí ó kùnà tó bá jó tán tíṣà yìí bá jó tán tó bá ti lọ tán ẹ̀kan náà ló lò tán kò sí gbogbo ẹ̀ ò lè ju síbì kan àti díẹ̀ lọ ẹ̀kan náà ló lò tán lórí ìjókòó rẹ̀ ó mu ọtí sí dáadáa ìgbé ayé lẹ́nu ti bẹ̀rẹ̀ sí ní hànú ayé táyé ọ̀bá rí iná rí nínú sọ rẹ̀ tọ́gbà ayé ti bẹ̀rẹ̀ sí ní rí ọ̀kan wà ń bẹ tẹ́ ẹ̀ lè dáṣe tẹ́ ẹ̀ lè wá tẹ́ ẹ bá wá oníkòwé èlò náà kòwé táwọn yìí èròjà tiẹ̀ pọ̀ oníkòwé ọlẹ́yẹ ẹgún olórí ọ̀ká àwa àṣà gbogbo kan yìí bí àti kòwé èèyàn fi máa lókìkí ni o òṣòlẹ̀ àgbàlú ńlá ni. eléyìí wà fẹ́yìn bóyá òṣèré tíátà ní ọ bóyá olórin ní ọ ní bóyá sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọ̀fẹ́ lókìkí kárí ayé tọ̀fẹ́ kíláwọ̀ rí ọ̀tàn káyé ọmọ. àwọn tó ń tajà online náà ni là á máa ṣe é fún. tó tá a bá jó sí àìsàn tá a bá ti ń jó lọ́wọ́ ẹgbẹ́ pupa kalẹ̀ ní ẹ̀mọ́ tá sínú náà torí sí àwọn ìyá mi ni. epo làwọn sì máa ń mu bá a bá ti ń jó láwọn tako ìsíbi igi tá a fi ń jó àgbọ̀dọ̀ fèé dújó tá a bá ti jó láwọn tako ìsíbẹ̀ tá ẹ bá ti wá jó tán ẹ wà lọ́mọ dà sínú ọtí díẹ̀díẹ̀ tó bá jẹ́ yípa wà lábá yín ṣe ábà yín sọsẹ rẹ̀ ń bẹ́ ábà yín ṣe tẹ́ ẹ̀mọ̀ fọtí ló ń bẹ́ ìràwọ̀ yín ọba bẹ̀rẹ̀ sí ní tàn kárí ayé ẹ ti dèèyàn ńlá nù ẹ̀ sì ní wálẹ̀ irú iṣẹ́ onípọ́sí yìí tá a sọ ẹ rí i pé mo sọ fún yín pé kẹ̀sẹ̀sẹ̀ tá a lè sọ síta fún yàn lẹ́yìn ẹ̀mí ọba fẹ́ wá ṣe torí iṣẹ́ tó pọ̀ tí máa ń gbọ́nwó ni ibi tá a bá ti ń jó lọ́wọ́ àṣù ẹran mọ́lẹ̀ ni tá a bá ti ń parí rẹ̀ tán á pa ẹran á wà ha ẹran fún gbogbo èrò pátá bá a bá ṣe fẹ́ kí láwọ̀ ẹni wọ́n tàn sí láti ha ẹran tó
á gbé lọ jìnnà á lọ ha bí mọ́sálásí jímọ̀ ibi àwọn bára mọ́ pọ̀ sí láwà lọ ha ẹran yìí ó níye tá a gé sí tá a bá ti ha tán wà lẹ́ni náà mọ́ gbé lọ́kọ́ lọ́mọ lálẹ́ pọ̀ nǹkan kan lọ fọwọ́ ara rẹ̀ ha ìgbé ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dànù o nọ́mbà mi ní 08160 987647 WhatsApp nọ́mbà mi nù wọ́n tó bá fẹ́ bá sọ̀rọ̀ o lè mẹ́sẹ́ẹ̀jì mi iṣẹ́ yìí ìṣẹ́ṣẹ́ téèyàn béèrè tí fẹnu béèrè ẹ pè wọ́n ẹ pè màmá lórí fóònù nọ́mbà wọn lẹ́ ń wò yẹn ẹ pè wọ́n lẹ́ẹ̀kan ṣe bá ń dákọ yín. ọkọ mi nìyálóde ìsìnkùn atáyésí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin èmi náà nìyẹn ẹgbẹ́ gbogbo ìsìnkùn ní orígun mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀yọ́ pátápátá àdúrà ní ọgbà ò ẹ̀mí sàṣetì o ẹ̀rì náà ẹ̀rì lò wọ́n tó bá fẹ́ bá sọ̀rọ̀ tó fẹ́ yẹ nǹkan wò tó fẹ́ yẹ ìgbé ayé rẹ̀ wà tí gbígbé ayé rẹ̀ dé dúró tó bá ti lówó tó lè fi ṣe torí téèyàn bá dáfá tí orúbọ rẹ̀ nígbà tí ń fọ́sì kó sì ní o téèyàn bá dáfá orúbọ rẹ̀ ní torí wọ́n ní bẹ́ẹ̀ tí ọ̀gbọ́n yín kì í mú ìbàjẹ́ àìsẹ́ ìrìn ìbẹ̀rẹ̀ ni ọ wà wọ́n sọ báyìí níbi tí mo lọ lélẹ́yìn wọn mọ̀ bá ká bẹ́tà kọ gbọ́ kó orúbọ rẹ lásìkò kó sì mú fọwọ́ lé tọ́ bá mọ̀ pé gbé ayé rẹ̀ dá ayé ní ọ̀rọ̀ ọ̀run ẹ̀mí ayé wẹ́yìn o. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣé màá ẹ ṣé pọ̀ mọ́.